bure o. Epepe no ye ya wu o baba ta mo so ye won ko no wepe. Apa wo won ri ku ye ye. Ta mo so wa te yu won tebe. Epepe no ye ya wu. Agbo so ye won ko no wepe. Apa wo won ri ku ye ye. Ta mo so wa te yu won tebe. Baba ra ki ami e me wu mi no re ki yan e o la u ke do ga no me o ra mi no wu me o baba ra ki ami e wu mi no re ki yan e o la u ke do ga no me o ra mi no wu me o o sa no mu ko san ya baba ra ki agbon wu mi no ra da me no ra ya me fi ko yo ya ko na ko ga no me ko sa ni ga o Osano muke sai ya baba re ke agbon mi no rada me no raya me fi ko yo kiako na gbon wa no me usani ga o amu e o baba amu e o imake na gbon ri ya won ri ebe na gbon lere bure o amu e o baba amu e o imake na gbon ri ya won ri ebe na gbon lere bure o Baba nu ga e yo la e na apofu na oni mete ni e la lupo ni je na e Baba nu ga e yo la o e na apofu na oni mete ni e la lupo ni je na e Sama nu ga e yo la e na apofu na oni mete ni e la lupo ni je na e Baba nu ga e yo la o Akofuna oji mete ni ega lupo ni jena
Como kunegi kuyeku ima wana yade. Seno kuyeku negi como ku ima wana yade. Tagele mi bia konwa. Tagele mi bia konwa. Tagele mi bia konwa. Tagele mi bia konwa. Agboso Agmoso Agbone no si tegbe na isi amatije. Agbone no manya mi na gbe no nya eto ngwagi mu me. Imarere tagele mi bi akoma. Uwo seme we ki un sa o e uwa go mu me. Uwo seme we ki un si e ke me uwa mu na ton me. Uwo seme we ki ani ye me ki uwa boye pe me. So I never know what I talk to you about me. Who was working so who are going? Who was working see a girl who got more than who was working and you got boy and so I never know what I talk to you about me.
masa bueno siempre ego seguila ono sereno saka emi yaga tuna ono sereno saka emi yaga tuna muwe masa bueno siempre ego seguila muwe masa bueno siempre ego seguila ono sereno saka emi yaga tuna ono sereno saka emi yaga tuna Aki ma se pe kaki mo, ego me gila o. Aki ma se pe kaki mo, ego me lo mo. Ono sereno saka emi yaga tuna. Ono sereno saka emi yaga tuna o. Aki ma se pe kaki mo, ego me gila o. Aki ma se pe kaki mo, ego me lo mo. Ono sereno saka emi yaga tuna. Ono sereno saka emi yaga tuna o. Amieno diakmo no ka eti endo suse o. Amieno diakmo no ka eti endo rioya o. Oso egakmo no sefi. Oso egakmo no sefi o. Amieno diakmo no ka eti endo guwe o. Amieno diakmo no ka eti endo guwe o. Oso egakmo no sefi. Oso egakmo no sefi o.
Agboni buta egene ni ayewe agbori salo mo. Agbote salo. Agboni buta egene ni ayewe agbori salo mo. Agbote salo mo. Agbote salo. Ehela so wepepe o. Agboni buta egene ni ayewe agbori salo mo. Agbote salo. Agboni buta egene ni ayewe agbori salo mo. Agbote salo. Ehela so wepepe o. Wele no give a set ya saba mo
náà wà ẹ̀ náà máa ń wégbè òwú ẹ̀sẹ̀ mi wégbè ló máa ń ẹ̀ bàbá ọmọ náà wénu dé èèyàn káde. àwọn náà wé ní dènà àwọn náà wé ní wúnà àwọn náà wé ní dé yọ̀ngíàn káde yọ̀ngíàn káde. àwọn náà wé ní dènà àwọn náà wé ní wúnà àwọn náà wé ní dé yọ̀ngíàn káde yọ̀ngíàn káde. Engineer principal Nanya la music worldwide edo same wedo. Wene baba na je eya o pa mo iwe wene baba na je erize de so mo bi okwe. Wene baba na je eya o pa mo iwe wene baba na je erize de so mo bi okwe. Engineer principal arobo same no bi la edo same wedo era me wedo. Baba ina do yi won ina do ya wedo ina be do ya we congratulations be studio no kwa numu gbo no re eleki na wo pe siken ni nyokwan ya fe ni refo na do awi won egbe ho baba ina we mi na gogo yi ekin ti bo bo wede era wedo obi agbon la oni mosi entrepreneur president CEO at Lahore Behavioral Service LLC Go America, also the CEO Lahore Mental Outreach Incorporated, a non-profit organization
United States of America. Also the CEO, Lao Music Worldwide, United States of America. Erioweye, Beleki, Beko, BP, Omega Oil and Gas Limited. The website is www.laobehavioral.com. www.laometaoutreach.com. www.laomusic.org. www.bpomegaoilandgas.com. Wala website náà yà fẹ́ ní yìí kan náà. Wàá mi ní yàrá ìwà lọ. Ó tún ní wẹ́sẹ̀ náà yẹ gbọ́ nǹkan. Wàrà yóò wẹ́rọ sọ̀wọ́ èmi àwọn yìí wà ọ̀bọ. Ó tún ní wẹ́sẹ̀ náà yẹ gbọ́ nǹkan. Wàrà yóò wẹ́rọ sọ̀wọ́ èmi àwọn yìí wà ọ̀bọ. Era àwọn engineer principal Robosa Àgbọ̀nlá. Ọ̀nà wo ni lóyún wọn náà? Nílò ya tiẹ̀ wó fi yẹn lè gbé ọkọ̀ yìí. Ọwọ́ àrí òkú èsì. Ọ̀yẹ̀mọ̀yẹ̀mọ̀ sọ wọ́n níbí o. Yẹn náà ẹ̀ Dr. Mrs. Rhoda Àgbọ̀nlá ní bàbá wẹ̀dọ̀. Iye rẹ̀ ni mo ṣe ẹ̀dọ́ sáré wẹ̀dọ̀. Aláwọ̀ ọmọ mi Mario Boye bàbá yékè. Ùkùpànú yá mú ẹ̀wòwò. Nuye gbàtúwa. Ó tún ní wẹ́sẹ̀ náà yẹ gbọ́ nǹkan. Wàrà yóò wẹ́rọ sọ̀wọ́ èmi àwọn yìí wà ọ̀bọ. Ó tún ní wẹ́sẹ̀ náà yẹ gbọ́ nǹkan. Wàrà yóò wẹ́rọ sọ̀wọ́ èmi àwọn yìí wà ọ̀bọ. Era àwọn engineer principal Robosa Àgbọ̀nlá. Ọ̀nà àrùwé nídolé wọn. Nídò owó tún náà dó. Òtún náà yóò fún ẹ̀. Òtún náà bá wé bọ́ ẹ̀rẹ̀ dó. Òtún náà yé níyàn lóde. Ìyàn náà ẹ̀. Benin Club based in Houston, Texas, United States of America. Dàdí Àgbọ̀nlá wùwà dó. Ráwẹ̀ náà Dàdí Àgbọ̀nlá. Ọ̀nà wo ni ilé tó lé wọn wò tún náà dó. Ìyàn náà ẹ̀. Ẹ̀kọ́ Car Club based in Houston, Texas, United States of America. Ọ̀húwà pẹ̀lú wa gan lọ. Orí Àgbọ̀nlá ni mo ṣe ọ̀wé ní wùwà tó. Era ẹran ẹ̀ Lao Music Worldwide. Ọ̀nà wo nídò ilé wọn wò tún náà tó. Ẹ̀dọ́ United Club based in Houston, Texas. Lao Music Worldwide ọ̀wé nídò wùwà tó. Ó tún ní wẹ́sẹ̀ náà yẹ gbọ́ nǹkan. Wàrà yóò wẹ́rọ sọ̀wọ́ èmi àwọn yìí wà ọ̀bọ. Ó tún ní wẹ́sẹ̀ náà yẹ gbọ́ nǹkan. Wàrà yóò wẹ́rọ sọ̀wọ́ èmi àwọn yìí wà ọ̀bọ. Era àwọn Lao Music Worldwide. Ọ̀nà wo ni ló yí wọn náà? Nídò owó tún náà dó Ẹ̀dọ́ Committee of Friends. Nọ̀rẹ́ Houston, Texas, United States of America. Lao Music nera mi. Lao Music Worldwide òwe ni wùwà yẹ tó. Bàbá Lao Music Worldwide. Ọ̀nà wo ni ló yí wọn náà? Nídò lé wọn yẹrí yẹn bí yẹn rè. Wọ́n pa àgárí àwọ̀ à. Yẹn náà late chief engineer Sunday. Bẹ́ẹ̀ late Mrs. Amiero Bije Àgbọ̀nlá. Bàbá Bije Lao Music Worldwide. Ọ̀wẹ́ nùwádẹ́ ìmíjì nìyẹn dágbọ́n ìwé díàn. Ọ̀wẹ́ tọ́yẹ́ yéwé lóde àwíyẹn o. Ọ̀wá gánù wà náà pa bàbá Bije. Àmọ́ yẹmi ọmọ rí yọ o. Wà á sún mọ́ fún yàrá ìwé bàṣọ dẹ́. Ó tún ní wẹ́sẹ̀ náà yẹ gbọ́ nǹkan. Wàrà yóò wẹ́rọ sọ̀wọ́ èmi àwọn yìí wà ọ̀bọ. Ó tún ní wẹ́sẹ̀ náà yẹ gbọ́ nǹkan. Wàrà yóò wẹ́rọ sọ̀wọ́ èmi àwọn yìí wà ọ̀bọ. Dàdí Lao Music Worldwide. Ọ̀nà wo ni tó lé wọn wẹ̀ ìbàbádò. Dàdí Tony Camry.
America Luxury Extended Stay. Wagwa leke nana gbewe fwa. Leke nana ya okerun. Ufie mo wa me akia e luggage opaketan e okin wa mulelegbe. U yari e mi kwere. Wari America Luxury Extended Stay. Nore 45 Fatah Idowu Arobieke Street by Casto and Temple, Lekki Phase 1. Ó tún ní wẹ́sẹ̀ náà yẹ gbọ́ nǹkan ọ̀rọ̀ yóò wá rọ̀ sọ̀gbọ́ èmi àwọn yóò wá ọ̀bọ. Ó tún ní wẹ́sẹ̀ náà yẹ gbọ́ nǹkan ọ̀rọ̀ yóò wá rọ̀ sọ̀gbọ́ èmi àwọn yóò wá ọ̀bọ. Ìràwọ̀ Lao Music Worldwide. Ọ̀nà wo ni ìdólé wọn wẹ̀ Dr. Collins Avie aka Vibration of Houston, Texas. Bàbá náà lè pè ó Lao Music wẹ̀dó. Ọ̀nà wo ni ìdólé wọn wẹ̀ Chief Dr. Lancelot Oduwa Imasun ẹ̀. Lancelot Oduwa wọn lè ra wọn. Lao Music wẹ̀dó era wọn lè nókì. Ó tún ní wẹ́sẹ̀ náà yẹ gbọ́ nǹkan ọ̀rọ̀ yóò wá rọ̀ sọ̀gbọ́ èmi àwọn yóò wá ọ̀bọ. Ó tún ní wẹ́sẹ̀ náà yẹ gbọ́ nǹkan ọ̀rọ̀ yóò wá rọ̀ sọ̀gbọ́ èmi àwọn yóò wá ọ̀bọ. Wọ́n yẹ wẹ́sẹ̀ náà wọn nana fọ́ wọn gbé ọgọ́sẹ̀ rẹ̀rù ní ẹ̀yà pọ̀ mẹ́ ọ̀rí yọ wọn kì í yàn gbọ́ wọn yẹ ṣe. Ìwé wọn yẹ wẹ́sẹ̀ náà wọn nana fọ́ wọn gbé ọgọ́sẹ̀ rẹ̀rù ní ẹ̀yà pọ̀ mẹ́ ọ̀rí yọ wọn kì í yàn gbọ́ wọn yẹ ṣe. Ó tún ní wẹ́sẹ̀ náà yẹ gbọ́ nǹkan ọ̀rọ̀ yóò wá rọ̀ sọ̀gbọ́ èmi àwọn yóò wá ọ̀bọ. Ó tún ní wẹ́sẹ̀ náà yẹ gbọ́ nǹkan ọ̀rọ̀ yóò wá rọ̀ sọ̀gbọ́ èmi àwọn yóò wá ọ̀bọ. Àti àgbọ̀n làwọn nira wọn. Aláwọ̀ bàbá. Ọ̀rọ̀ yóò wá rọ̀ Ẹ sọ̀gbọ́ dìbò ẹ ṣègbè mẹ́fọ́ bàbá. ó tún ní wẹ́sẹ̀ náà yẹ gbọ́ nǹkan Ọ̀mọ́ra ọ̀rọ̀ yóò wá rọ̀ sọ̀gbọ́ èmi àwọn yóò wá ọ̀bọ. Dadi Lao Music Worldwide. Ó tún ní Agbenu agọlọ kúwẹ́kẹ̀ mọ́wá mẹ́. Dr. Mrs. Rhoda Agbọ̀nlá. ó tún ní wẹ́sẹ̀ Bàbá náà yẹ gbọ́ nǹkan wá di ayé ìwẹ̀ wá di èmi afẹ́ yóò bọ̀ wò. Àwọn bàbá ẹ di yóò bọ̀ wẹ́sẹ̀ gbẹ̀rẹ̀ fò. ọ̀rọ̀ yóò wá rọ̀ sọ̀gbọ́ èmi àwọn yóò wá ọ̀bọ.
chairman of Good Fathers Foundation Otulegba. Igale wọn wẹ̀ tó kadi proposals mẹ́wẹ́ lè ra lókè kadi proposals ó sàwọ́n yìí MD Proposals Entertainment World President Good Fathers wẹ́tò sàwẹ́tò Mr. Osabo Imwetiyan aka Osagwe Motors Vice President Good Fathers. Àwọn ẹ̀mọ̀ yẹ́rẹ́ yẹn náà Pastor Yorama MD JNF Secretary Good Fathers. Daddy, destiny running around, he's okay, man, he went to aka well boy, treasurer, Good Fathers, Osage Osemege, committee chairman, Good Fathers. Aya wese wepema, no one wabu, no akawa yo. Àwẹ̀rọ̀ wà níjó wà ní tó túná yìí. Bàbá yóò bá wù, ẹ tọ́ra mọ̀nú wà. Bàbá yóò bá wù, tọ́ra mọ̀nú wà. Wàrà yóò tún wàrà sọ̀gbà o. Wọ́n bẹ̀nà rí wí yóò ha. Èlùwà rírí ní ọba yìí, iye tọ́ra dìnnà dẹ́. Ẹwà rírí ní ọba yìí, tọ́ra dìnnà dẹ́. Fọwọ́sẹ̀. MD Music Battle President Solution Center, also the patron Good Fathers Foundation. Okpokwo Joyce Abe aka Holy Ghost daughter, one of the universe, matron Good Fathers Foundation. Of Ikoge, patron Good Fathers Foundation. Enoge onyenera na dosa wedo obi apota wedo. Wese baba, wese yobanu yema. Mrs. N&B aka Mama Success, one of universe. Iye sasasi nengeniye to sawe wedo. Uga gbogbo ugbo yomoto. Uga tweki udo yomoto. Eba eka robi onjano. Iye sasasi nengeniye to sawe wedo. Ino dole ma wiyado. Fishers Club of Nigeria. Mr. Samuel Osiozole, President Fisher Club, also Abasa Good Fathers Foundation. Mr. Lucky Osayuware, Vice President
Club of Nigeria, also community leader. Oba Gere Musa, bless you, Baba. That is Yegbe Stevie, General Secretary, Evaike Motors Peppers Dealer. Mr. Samuel Gabriel, aka Akpa One, Treasurer, Vicious Love, MD Etiosa Motors, Chairman Ologo Park, Batel Junction. Atasenera na o, eto sawe weto. Club of Nigeria. Daddy Iseko Osan, Chairman 13 Brothers. Iseko Evelera, Ado Sawe Wedo, Obi Agmonta Wedo. Daddy Akpamare, Isaac, Committee Chairman. Daddy Chombu, Omafo, Vice Committee Chairman, 13 Brothers. Iranobi. One of Veneto, Rovigo, and those are Wedo. Ina Wedo, Lewa Wedo, Okoko, Mommy Okiro, one of Canada, Mama Etiosa. Uwaseije, Okiro Maganije, Okiro Maganije, Obiak Mota Wedo, Mama Etiosa. Mr. and Mrs. George, aka Ero Sareme Rio Sareme Noga, one of Modena. Mr. and Mrs. George, Nomoga Uno. Mr. and Mrs. George, Nigoga Uno. Epaga Jagiro, Epugwagi Emiame. Ebiya no Yayi Wakonoma, Toga Suwabo. Etio Saderame, Toga Suwabo. Mommy Princess, Oloiname. aka Mama Lilian. Iya Lilian Sowore Nudoru Tome. Sowore Nudoru Miwa. Egbera Meno Sayagwewa, Toga Suwobo. Double Chief Pa Osion Kiran Egianwa of Arizo City, Italy. Awa Bonu Yeni, Tuwa Gbebo Mi Oko. Apio One of Perugia. Adi Mr. Christopher, aka Atigba One of Roma. Those are the Baba. Atalapanemo Iwae. Lady President of the Diamond Club, aka Mama Fumi, one of Germany. Okokoniye Ayo. Daddy Prince Osage, aka Osito Motors, Sweden base, Iranobi.
Africa base. Ekwa same genera, ekwa same genera, eto same wedo. Iye buka one of Napoli, eto sawedo. Iye buka o galelu mwa koko. Iye bonu ni bi akon uye gawa eniyan. Ye gawa eniyan o sara san wese, o sara san wese. Iye buka megenije. Daddy Tony Camry, America Luxury Extended Stay. Road number 45, Fatah Idowu, Arobieke Street, Bakasto and Temple, Lekki Phase 1. Tony Camry na we do le won wedo. Prince Paul Akola, CEO, Lao Music Worldwide. Tony Camry wedo. Owe congratulations. The studio no kwa nu damu bo. O Lekki. Awo pesikeni yo kwa ni yo kwa. Ya fa ni reko na do awi won na pe oho e. Owo gbongbon ni boku e. La music worldwide dem na owo ifo bowa. La music worldwide dem na owo ifo bowa. Dem na owo ifo bowa. Let's go salira. Adi Ogunlade, one of Genova. Iyaro Gajore, Iyara Wepe, Iyare na Weyo. Adi Ogunlade Noga, traditional doctor Emmanuel Domaniye. Igbodeken, Aba Healing Temple, Eranoge. Ambassador Nosa, Egareva, CEO N&B Italian Hotel. Road number 22, Omoruyi Street, Idokpa Town, Benin Aunshi Road. Wagwa le kerana gbewe fwa. Kerana ya okerwa. Ifie mo ba be akia. N&B Hotel and Suites. Era won yonya Mr. Musa Egareva. Daddy Andy Agbons. Gratano Pisma. Hello, Baba. I'm your Nagbasa. Traditional doctor. Right, Erio Siamata. AKA Iside One. Great Cemetery. Here I am, boy, you know my bar. West Baba. Hallelujah, Mutiameo. Sase on 70, the Onigo Power Sound, one of Africa. Nala Baba, Nario Boy on Yeke. I'm your mother, Mama, Eki Ayo. Mommy, Mercy Blaze, West Mommy, Iyo Bowa, Ekpeme ya fe wamion. Yeah.